How do you feel when people change your name to Kulubele? I don't have choice because it's just like happiness for me. It's not what I plan. Let me say, when God is working, nobody can stop him. When God is working, nobody can stop him. Ṣé ọ̀rọ̀ Kulubele ànàkùn? Èmi fún ara mi tí mo kọ́ mi ò mọ ìtumọ̀ ẹ̀. But I'm using this opportunity to say this. Pé mo dúpẹ́ lọ́wọ́ Tunde Stainless. Tunde Stainless? Yes. Wow. Wọ́n gbọ́ lẹ́nu mi rí o. Kò dẹ̀ sẹ́nibọ̀dì tó wà láyé tó gbọ́ lẹ́nu mi rí. Wow. Ẹnu Tunde Stainless ni mo ti tap glory yẹn. Yes. Remember Tunde Stainless I chat ní last month. Bàbá sọ fún mi pé pé kí n jọ kí n má sọ̀rọ̀ yẹn o. Mo ní ọ̀gá ọjọ́ yẹn ṣì ń bọ̀ tí máa sọ. Màá sọ lẹ́ni. All right, I welcome you to this amazing program, Mystery, showing on your favorite TV, Smedia TV. I want to use this ASICO medium to appreciate all our loyal fans. And fans you are, thank you for your support, thank you for your likes, thank you for your subscribe, thank you for your comment, thank you for your share. We appreciate you a lot. Eshegon. And I want you to know something, that if you yet to subscribe on our TV, please do. Just click on that subscribe button down there. Click on it so that you can be able to enjoy more of our coming program. And I want to urge you to please go and take your seat and watch this program from the beginning to the end, because I know very sure you will learn a lot. Thank you for staying tuned. Thank you for your love always. Let's dive into this today program. Have here with me an amazing music minister. Actually, for the first time I heard his song, I was like, is it gospel? Is it hip hop? Is it? I don't really get them. But as long as when I come across the video, I was like, wow. So it's not really what just popping to Jekeni trend gongoni. There's something behind, like this person is professional music. Let's make welcome our handsome guest this afternoon. Kulubele. Mr. Kulubele. Even if you just put it on Google like this, Kulubele. It's bring it. We like to meet you, sir. We like to know your name. My name is Adeyemi Precious. Adeyemi Precious. Yeah. Wow. So my name is Adeyemi Precious. My stage name is Inspirational Master. Okay. Your normal name is Adeyemi Precious. But wow. My stage name is Inspirational Master. Your stage name is Inspirational Master. Yes. So later on, everybody changes to Kulubele. How do you feel when people change your name to Kulubele? I don't have choice because it's just like happiness for me. Although it's not what I plan, but let me say, when God is working, nobody can stop him. When God is working, nobody can stop him. Tọ́lọ́mà ti ṣe tán tó fẹ́ ṣiṣẹ́. Tọ́lọ́mà ti ń ṣe lọ́wọ́ ni. Tó ń ṣe lọ́wọ́ yẹn. Kò sẹ́ni tó lè dá dúró. Yeah, that's the fact. Wow. So nǹkan tí mo rí síbẹ̀ yẹn ni. Okay, Mr. Sorry, I will keep calling you Kulubele. So let me put Mr. Yeah. Do you understand? So that people watching us will understand. So Mr. Kulubele, it may sound funny though. Do you understand? It sounds funny. So where are you from? I'm from Ondo State. Ondo? Yeah, Ondo State. You look like Lagos guys. No, Lagos guy. Wow. Not at all. Wow. Ondo? Yeah, I came to Lagos maybe 4 months ago. Oh. Yeah. Wow. Okay. Are you born and brought up in Ondo State? Exactly. Eso edi Ondo fún wa. Ọmọ Ondo mi. Ìjìnlẹ̀ ọmọ Ondo mi. Okay. So Ondo ni mo gbé dàgbà, ọmọ Ondo Ekimogun. Wow. Yeah. Ẹ kí mi ní èdè Ondo. Mi máa fẹ́ kí wọ́n ní èdè Ondo máa wọ̀ fi à ń lẹ́ o. Okay. Ẹ̀gílẹ̀ o. Okay. Wow. That's amazing. Yeah. Okay, if I may ask this question, are you born and brought up with your both parents, with daddy and mom? It's true.
I been up with my dad and my mom, but when it's, let me say, like few years, something happened and baba bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn, ìyá nìkan ló ń tọ́jú wa, but àfògo fọ́lọ́run ṣá. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé màmá jẹ́ ni tó love ọmọ dáadáa. My mom, she's a prophetess Ruth Okoto Jesun. I'm a Sanders member. So wòlíì ni wọ́n, adarí ìjọdẹ ni wọ́n, olùdásílẹ̀ ìjọdẹ ni wọ́n. So gbàyàn láwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin mọ̀mísí àti dádì tó lọ fàgùn. Ìgbà tó dẹ̀ yá, bàbá tẹ̀síwájú nínú ìrìn àjò. Màmá dẹ̀ lóhùn lè kọ́ mọ̀ sílẹ̀. So màmá dẹ̀ try àti máa tọ́ wa náà. Ọmọ mẹ́rin ni màmá bí. Oh, you guys are 4? Yeah. Are you the last born? No, I'm the first born. Eh? Àkọ́bí. Ọmọ. Iṣẹ́ máa wà lọ́rùn nìyẹn. So, are you trying to tell me that since then it has not been easy? Though Ọlọ́run gbà fún mama yẹn, she wọ́n dẹ̀ assist gan. Gbogbo nǹkan náà fi support me with everything. Mo ti jáde secondary school now, this is 4 years ago. Mo ti jáde secondary school. Àtọ́ sọ pé come and further mo go kini come me ti ready for now. Me ní mi lọ school, but I want to go to school of music for real. But àwọn tí mo tún sọ pé mo fẹ́ school of music tí mo ní mo fẹ́ lọ, àwọn tó graduate kúrò ńbẹ̀ gan, mo ní knowledge of music jù wọ́n lọ. So tí Ọlọ́run bá ti ṣe èmi fún ara mi máa rán ra mi school. I don't want to stress you for now. Ẹ ṣe face àwọn tó kù náà. So that's why mo fi focus lórí tùǹgbà mi gbà yẹn tí mo ń kọ jùjú gbà yẹn kún. Sorry, nǹkan tí mo ń try láti mú jáde nínú nǹkan tẹ̀sán sí ni pé kò ṣe pé bóyá ẹ lọ fún school of music. Kí n lọ fún school of music. Àtọ̀ ìgbà tí mo ṣe choir coordinator Ondo East local government unification mass choir nígbà yẹn for good 4 years. 4 years mo fi lo tenor mi. Gbogbo àwọn ẹni tó kúrò bẹ́ẹ̀ gan-an so mi lọ school of music o. For me to be singing notes or something is true. I don't know much about riff, but about notes. I mean, le kan note ko lo wrong o. Ma ní kó gbé keyboard àti guitar. For real? I know. Wow. So if I may ask you, báwo lẹ ṣe detect talent pé mo fẹ́ máa kọrin? Mo ti ń kọrin at the age of 11 years. 11? Yeah, tí n bá tẹ̀ wá sọ pé bóyá tí mo ti mú mic tí mo ti ń fẹ́ máa try àti máa kọrin, máa sọ pé bóyá bí age of 8 years nígbà yẹn tó rọ́mọ kérúbù ní mi dáadáa. Ìjìnlẹ̀ kérúbù ní mi, so ìgbà yẹn tí máa ń try tẹ́lẹ̀ mi bá gòkè tí máa try àti mú mic choir gbà yẹn gbà tó yá. So ibẹ̀ ni mo ti love music láti kékeré mi gan. Ìgbà tí mo wà ní school mi gan ní secondary school, wọ́n tún fi mí jẹ kí lórúkọ prefect lórí assembly pa máa kọrin anything about instrument kí ní kan pé mi máa monetize àwọn kan bẹ́ẹ̀. So àtìgbà yẹn lórí yẹn ó ti wù mí kọ gan. So mọ́mí mi náà gospel artist ni wọ́n kó tó di pé wọ́n gba iṣẹ́ ìránṣẹ́. Tán release album. Wọ́n release album bàbá má kọ̀ mí sílẹ̀. So yeah. So bàbá Ọlọ́run ti sọ pé ibẹ̀ yẹn ò kí ń ṣe ọ̀nà wọn. Ọlọ́run ti sọ pé àwa la máa fi. Dó orin yẹn náà ló jẹ́ kán mọ̀ wọn l'Ondo State. Tó fi yẹ pé orúkọ wọn tún lọ fàbẹ̀. Nínú àwọn ọmọ tí mọ́mí ibi ẹ̀yin nìkan lẹ́ ń kọrin. Gbogbo wa la mọ̀ ń pa music o. Wow. Títí kan last born lé wa gan. Wow. Ẹni tó bí tẹ̀lé mi wà ní Italy báyìí. Wow. Yeah, wà ní Italy. Olóńbàkọ̀ fún mi, olóńgbé tenor fún mi tẹ́lẹ̀. Okay. Ó tó di pé ó travel out. So iṣẹ́ orin yìí pé ẹ̀ ń kọrin yìí kò ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ dìde lánàá àbí bóyá. No. Kó tó di pé irú kan bá ìṣẹ̀lẹ̀ àtọ̀. Mi ìmọ̀ bí tẹ̀lé dé l'Ondo State o. Chai. No. Ó ti pẹ́ gan tí mo ti wà lẹ́nu ẹ̀. Orin ẹ̀mí ni mò ń kọ tẹ́lẹ̀ kó tó di pé mo switch. Mo ń kọ orin àwọn àyà kíní wọ̀nyí kó tó di pé mo switch kúrò ń bẹ̀ bọ́ sí gospel juju. So àwọn orin ẹ̀mí yẹn ni mò ń kọ tẹ́lẹ̀, àwọn orin ìsọjí. Okay. So ká máa lu. Exactly. Ká máa gbàkúgbà, ká máa ṣe kiri wọ̀nyí. Àwọn pápá jó ká máa ṣe kiri báyìí. Wow. That's amazing. So I would like to know maybe a little bit
after gbà tí daddy ò sí lọ́dọ̀ yín mọ́ kankan tó yẹ yín decide pé mommy ẹ wo ẹ jẹ́ kí mi máa lọ ṣe orin káwọn àbúrò mi máa lọ sí school náà kankan. Is there some challenges you face then tó jẹ́ pé time yẹn difficult gan? Ẹ wo kò sí challenges tí mi face tó yẹ pé ó jọ mí lójú mọ́mì mi ló ń face ẹ̀. Kò yé mi. Bó ṣe wà ní nípa ti music yẹn àrọ́jọ́ tí mo gba show 70,000 rí tó jẹ́ mọ́mì ló sanwó irinṣẹ́ 120,000. So ṣe rí mo fi opportunity mo fi kí ìyá mi ní òkú iṣẹ́ torí tí máa ronú jinlẹ̀ mo ti create love jù fún lórí pé mi fẹ́ rí ibi obìnrin kan mọ́. Wow. Níbi tí mo ti love ẹ̀ dé torí ó ti ṣe ìlọ́tì láyé mi. Ibi tẹ love mother yín dé. Yes. Ó ti fìgbà kan stop mi rí pé mi ò gbọ́dọ̀ kọrin mọ́. Why? Yes. Torí ó láwọn kankan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tó yẹ pé wọn like. And then màámi jẹ́ni tó fẹ́ràn ọmọ gan tó yẹ pé òun lọ kọ́nsáàtì bí kò fẹ́. Yes, kò fẹ́ torí a máa rò pé mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ níbẹ̀ yẹn. So ibi tí n bá ti lọ tójú wọn bá ti tó o ò lè lọ bẹ̀ o. Abiyamọ. So it's better kó kú jókòó sílé ẹ máa sunkún ẹjọ́ ẹ ń lọ kó tó di pé mo wá sí Èkó gbà yẹn wọ́n mi ò gbà. So ìgbà tí wọ́n á sọ fún wọn pé mo fẹ́ lọ sí Èkó tó ní máa lọ I was like kí máa lọ kẹ̀ wọ́n ní kí máa lọ pé ẹ̀mí sọ fáwọn pé kí n lọ. Ó dáa. So gbogbo táìmù gbà yẹn bíi ká máa kọrin lọ́wọ́ káwọn kan máa dìtẹ̀ mọ́yàn káwọn kan máa sọ pé kọ báyìí ká máa ṣe competition. Ṣé ọ̀tẹ̀ máa wà nínú orin gospel ni? Gospel ni ọ̀tẹ̀ pọ̀ sí jù o. Ó pè mí kí n máa kọ jùjú ó pè mí kán dìtẹ̀ mọ́ mi jùjú kán dìtẹ̀ mọ́ mi gospel bọ́ ẹ jẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀ náà right now gọ́gọ́gọ́gọ́ bọ́ ẹ jẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká dákẹ́ bẹ́ẹ̀. So gospel. Ẹ wò kò síbi tí ò sí ọ̀tẹ̀ lóòótọ́. Okay. Síbi tí ò sí ọ̀tẹ̀. Ó ṣe rí irú kan bẹ́ẹ̀ yẹn ò jọ mí lójú toró ti mọ́ mi lára láti ilé wá láti ìlú tí mo ti wá. Àwọn tó bá mọ Ondo State dáadáa láti ìlú tí mo so irú kan bẹ́ẹ̀ yẹn ò lè jọ mí lójú. Ò lè jọ mí lójú. So ìdí nìyẹn tó yẹ pé mi ò ní nǹkan tí mo lè sọ pé bóyá mo fèsì nǹkan a lot bẹ́ẹ̀ yẹn. Màámi ló ń fèsì ẹ̀ fún mi. So màámi gangan ló ń fèsì nǹkan yẹn tó máa fèsì kan yẹn pé ìgbà mi gan tó yẹ pé mo ti rí church tí mo lọ rí tí a rí lára àwọn artist tó wà ń bẹ̀ tó lọ bá MC wípé mi ò gbúdọ̀ kọrin àtọ̀. Wọ́n pè é ní church yẹn. Pé kí n wá as guest artist. Ìgbà yẹn tá a bá lọ bí guest artist nígbà yẹn àwọn máa ń lọ lọ́fẹ̀ẹ́ náà ni a máa lọ lọ́fẹ̀ẹ́ àdè máa kúrò bẹ̀ lọ́fẹ̀ẹ́ náà ni a ní choice. So yín náà ti ṣe àwọn sacrifice kan. Special number. Lọ́fẹ̀ẹ́ a máa bẹ̀ a máa kọ orúkọ sínú ìwé pé ẹ̀jọ̀ ẹ jẹ́ ká kọrin. So tẹ bá ń bìlì sí àwọn èèyàn ní understand pé ẹ̀yin náà ti. Mo ti ẹ̀rẹ́ nìkan tó post níjẹta tó tún tag mi pé Kulubele don dey collect 500k wetin you wan case leaky correct. So I was just like bóyá owó lọ́ọ̀ ló yẹ ìṣọ́lá. So God ẹ silent bẹ́ẹ̀. Okay, thank God ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ time kan wà tí jẹ́ pé bóyá tẹ bá charge gan ẹ̀ kì í charge bí 100 bóyá 150 you just gather boys to oya ẹ̀yin boys ẹ̀ kàn jẹ́ ẹja charge ká lọ ṣe. Okay, now sìn ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni sọ́nsìn ó ní pé ẹ ti ń gba 500. Is there a difference in your band that make you to be collecting that sort of money? Ṣé fún mobility ni àbí kí ni ti ṣẹlẹ̀? As example ẹ jẹ́ kí n ṣe báyìí. Okay. Ó yé everybody. Ẹjọ́ nígbà tá a gba 500k. Okay. Tí driver gba 200k kúrò mẹ́. Èlé ló kù. Ẹ̀kọ́ yọ yẹ kúrò. Mo ń lo 14 boys. 14? Yes. 14 boys ni mo lò. Yàtọ̀ sí manager mi. Wow. Torí mo gba iṣẹ́ kan ní Ondo State nígbà yẹn. Iṣẹ́ yẹn ló push mi dé pé kí n wá sí Èkó. Okay. Mo gba iṣẹ́ yẹn 300k. Okay. Ní Labim Hotel. Okay. Tó wà lọ́nà INEC. Okay. Ní Ondo State. So gbà tí mo gba iṣẹ́ yẹn ẹni tó gbéṣẹ́ yẹn fún mi àzọ ṣó tẹ́ mi lọ́rùn báyìí èmi tí mi ìlú iṣẹ́ 150,000 rí
ẹ dédé gbé 300,000 fún mi ẹ jọ ṣé kò ní jọ mí lójú. èmi dẹ̀ ni mo máa ń wá àwòkọ́ṣe èèyàn kan mo celebrity mi kan ní Ondo bàbá wa nìyẹn bíi mentor bọ̀ àwọn kan ṣáà ń wò wọ́n táwọn wá àwòkọ́ṣe wọn ni Tọ́pẹ́ Ọlájẹngbèsìn. Yeah, I know him. Yeah. Tọ́pẹ́ Ọlájẹngbèsìn. So àwòkọ́ṣe èmi máa ń wò pé bàbá like kíkan wà òkè bí tẹ́bá ó ní àwọn kan tó pọ́n máa ń bá mi sọ̀rọ̀ ní báńdì wọn wọ́n sọ pé tí bàbá bá gbaṣẹ́ 600 ó lè kó oníṣẹ́ 1 million lọ́bẹ̀. tó sì máa hà dówó mọ́. 100. So èmi máa ń like irú nǹkan mẹ́rin pé kọ́ ṣe gbẹgbẹ torí èmi like akọ. èmi ò pé máa jáde báńdì máa rí ìwọ tó bá wọ bàtà tí ò dà tẹ̀ máa sọ fún ẹ pé óyá padà sílé ẹ̀ lọ change bàtà yẹn o kò má tẹ̀lé mi àtọ̀. So ìgbà tí mo gba iṣẹ́ 300k nígbà yẹn mo gba sound 200,000 mo rán uniform 80,000. owó ti tán kú 20,000 ṣáà ní believe pé tàbá dórí stage pé tọ́lọ̀ bá ṣe ìyanu àmọ́ kí tá máa ṣe sẹ́yìn bá dé má bínú fẹ́ ká wà òkè náà ni o torí tiwa ni o fẹ́ kó orúkọ wá yàtọ̀ ni o ẹnjìníà tún sọ fún mi pé tí n bá rí pé 40,000 sínú jẹ́ nítorí òun ò ní tán jẹ́ ó dẹ̀ kú 20,000 mo lọ bá màmí mọ́ mi ẹjọ́ ìyá mi 20,000 nígbà tó gba iṣẹ́ tó gbaṣẹ́ 300 tó tún ní ìyá ẹ̀ 20,000 mọ́ ẹjọ́ ìyá mi ọ fún mi mo lọ rí epo yẹn nígbà tán sẹ́ẹ̀tì tán èmi fara mi gan mi ò lérò pé orúkọ bẹ́ẹ̀ ni mi ò gbà nígbà tí máa dénú mi sì dénú hall mi kò wú stage ṣé mi mo fẹ́ kọrin ní ibi báyìí orí stage wọn ní yẹn èso wọn ní yẹn ó dáa mo ti gbọ́ mi dẹ̀ máa kọrin èrò náà ti pọ̀ nù hall kọ́ ló ń já apàwọ́ báyìí kojú bíi 30 minutes láti mo rí táwọn èrò ń wọlé àmọ́ pé èmi ni mo fẹ́ dúró ní àdúrà wọn èrò yìí àti kọrin àìgbà mi kí mo fẹ́ kọ wọ́n sọ pé is it possible kò possible kò sọ pé tí ó fẹ́ kàn wọ́n bá dìgan sọ pé this is happiness o àgbàrú iṣẹ́ yẹn rí o yes àgbàrú iṣẹ́ yẹn tó dé mi fara mi mo ń ru speaker nínú òjò rí ní show yes. tẹ́lẹ̀ tí máa kọrin. pẹ̀lú aṣọ yẹn màá tún máa kọ́. pẹ̀lú aṣọ tẹ́ fi rí speaker. kí má dárúkọ a tún parí party yẹn gan mi ò gba balance meeting now. ẹ wò kọ́lọ́ ṣàánú so ọlọ́run náà Yorùbá náà sọ ó ní ẹni tí ò jẹ̀yà kò lè jẹ ọrọ̀. ẹni tí ò jẹ̀yà kò lè jọrọ̀. ṣé ìyà time téèyàn jẹ̀yà yẹn ṣó pọ́sọ̀ kí ẹ máa wave ìyà yẹn. ó ṣe wave èèyàn ní choice ìgbà yẹn gan wàá gbà pé nǹkan tó normal ni. ṣé èèyàn lè wave téèyàn ní jẹ̀yà yẹn téèyàn dẹ̀ máa jọrọ̀. kò possible. ṣe rí àwọn tó fi ìlọ̀kulọ̀ lọ ẹ lọ́la yẹn ó lè já wọn náà máa assist ẹ lọ́la láì fún ẹ ní 5 naira. táìmù yẹn àwọn tó fi ìlọ̀kulọ̀ lọ ẹ yẹn even tí wọn tó fún ẹ balance ó lè já àwọn náà tún máa assist ẹ. assist èèyàn tó bá dọ́là yes. wow. bẹ́ẹ̀ni torí mo tiẹ̀ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ rí tí wọ́n sọ fún mi pé kí n wá come to my church kíní kan mo lówó I'm rich o wọ́n freestyle fún mi yes sir mi ní dárúkọ o mi ní dárúkọ wọ́n ní mo ní òkè mo dẹ̀ lọ church nígbà tí mo lọ church yẹn tí mo fi minister kúrò ń bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ tí mo fi délé mi 5 naira mo tún gbé mọ́tò màlẹ́ mi ni mo ń lò lóńdó ńgbà yẹn àmọ́ mọ́tò màlẹ́ so everybody gan rò pé mi mo ní mọ́tò mọ́ mi rà pé máa gbé kiri so gbà yẹn tún owó ara mi mo fi repo sí mọ́tò tí mo gbé lọ sí program yẹn yeah. So ìgbà tí mo dẹ̀ kúrò ní program yẹn tí náà báwọn mẹ́sẹ̀gì mi pé gba 5 naira I'm rich yẹn náà iṣẹ́ ọlọ́run náà àdẹ̀gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní program yẹn iṣẹ́ kan jáde fún mi níbẹ̀ I was surprised lọ́jọ́ yẹn gan bàbá yẹn pé mo ṣe wà máa ń gbàgbọ́ prophecy gan téèyàn bá so mo ní believe nínú ọlọ́run gan so o lè dúró síbì kan wọ́n tó fi lè ọmọ wòlíì ni mí so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò yẹ kí n sọ o but arínú rí òde wòlíì dáadáa mi ṣe ọmọ kékeré nínú kérúbù àti séráfù àbí nínú iṣẹ́ wòlíì so mi ò èmi kan tó fi lè lóòótọ́ wòlíì lè má lọ láńlò ẹ o ṣùgbọ́n tó fi lè mú mi tí mi ìgbàgbọ́ ibì kan pé ọṣẹ kan ọ̀hún kankan yàtọ̀ sórúkọ ọlọ́run èmi believe pé kò sí nǹkan tí prayer ò lè ṣe. wow mo believe pé kò sí nǹkan tí prayer ò lè ṣe kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. wow. bẹ́ẹ̀ni gbogbo pé a ṣe ń look nice yìí a ṣe fẹ́ máa àti look nice gan a ṣe ń gbàdúrà pé ọlọ́run ṣùgbọ́n sometimes ó ní show mi kan tí mo gbà tẹ́ pé mo lo stud
olókun. So there was like ìwọ odidi evangelist ọmọ wòlíì ó ṣe bí eléyìí ó ṣe gbá kan ṣáwó kan ní ẹ má bínú mi ò lè ti study ní adẹ́n torí ibi tí mò ń lọ yẹn ló jẹ́ kí n múra bẹ́ẹ̀. Ló jẹ́ kí n múra bẹ́ẹ̀. Last year ni mo gboyè evangelist. Last year bẹ́ẹ̀. So I was like ní ṣẹ́rí ilé ayé yìí ẹni tó bá ti fẹ́ ṣe rere ó gbọ́dọ̀ rẹ̀ra ẹ̀ sílẹ̀ kó dẹ̀ máa àdúrà gbà dáadáa. Ẹni tó bá ti fẹ́ ṣe rere ó gbọ́dọ̀ rẹ̀ra ẹ̀ sílẹ̀ kó dẹ̀ gbàdúrà dáadáa. Kò sí ẹ̀gbin tí ó lè gùn yàn o. Àánú kò sí. Kódà ní anywhere téèyàn bá wà. Then so many challenges tó yẹ pé èèyàn gbọ́dọ̀ sọ gan àfi kéèyàn kọ́ ṣáà dákẹ́. Èèyàn ní sọ̀rọ̀ nígbà tí fìtílà bá tàn àfi tí fìtílà bá kú. Ó ṣe wà nìyẹn. So nǹkan tẹ́ ń jẹ́ kó yé mi sí ni pé time tí ẹ ń gba 500k plus now, because I know very sure it show me ṣì máa wá fún yín tẹ́ máa charge 1 million 2 million probably because of the bí event yẹn bá ṣe rí. Bẹ́ẹ̀ni ṣe understand. So owó tẹ́ bá charge nísìn you deserve it because of what you are nǹkan tẹ́ ń gbé lọ síbẹ̀. Exactly. Because mo fẹ́ káwọn yẹn má fojú pé ó ti blow sí ẹni tó ní nọ́mbà mi tẹ́lẹ̀. Because nígbà tí bí abàgbà 200,000 tí mo rán uniform 150 kúrò nínú ẹ̀. Mo ń lo 14 boys nígbà tí bá fún boys ká sọ pé ó yẹ ẹjọ́ ẹ má bínú ẹgbàá 20,000 iye tó kù fún mi ò pé 50,000 mọ́. So kì í ṣe ẹbí mi tí má sọ pé okay ẹ fún mi 400 ẹ fún mi 500. Ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ wá náà tẹ̀ bá look nice àwọn náà wọ́n á tún máa sọ̀rọ̀. Exactly àwọn náà máa sọ pé ẹ̀rí bóyá rí wa. Bẹ́ẹ̀ ni wọ́n máa sọ bẹ́ẹ̀. So ó dà pé irinṣẹ́ yìí gan ó dà pé òun gan ló máa ń gbowó jù gan because tó bá ṣì lówó sí ní irinṣẹ́ àríṣe. Iṣẹ́ rí pátí tiẹ̀ wá pátí ó wà òkè lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ lè fi gbé concert tiẹ̀ sì dáa ṣùgbọ́n nígbà tó bá gbà torí báyìí o lè máa expect mi kí n wá sí pàṣẹ kó máa retí good sound. Bẹ́ẹ̀ ni ná. Right now tó bá fẹ́ gba good sound gbọ́dọ̀ níbi 500. Chai. Yes 500 600 church kan fẹ́ gbé mi l'Abuja wọ́n sọ fún mi mo sọ fún wọn pé kọ́ fún mi 1.9 million. Wọ́n ní bí why pé kí nìkan àwọn ò ní ìdíjú èèyàn márùn ní ìdá nìkan ó pè mí kẹ má sọ pé okay about logistic. Okay. Mo understand. Okay we want to book flight for you. Ó pè mí kí n gbé logistic mọ́tò pẹ̀lú èmi àtàwọn boys mi kájọ lọ ju kí n gbé flight pẹ̀lú èèyàn márùn kò ní wà okay fún mi. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mo mú nǹkan kọjá níbẹ̀ it seems like you have a special love for your band. Yeah. Báńdì tó bá mi ń ṣiṣẹ́ láti 3 years ago ló ṣì wà lẹ́dọ̀ mi till now. Irọ́ ni o. Bẹ́ẹ̀ni 3 years ago. Gbogbo wọn pátápátá ẹnìkan ni ò sí ń bẹ̀ mọ́. Okay. Tó dẹ̀ bá mi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó dẹ̀ ń dùn mí fún. Mo ń sọ eléyìí torí mọ̀ pé ó máa kàn án lára. Tó dẹ̀ ń dùn mí fún. Bọ̀ tèmi ní pé èmi ò gbàgbé èmi sì máa ṣe fún. Ṣé kò ń ṣe pé bóyá ẹ̀yin lè lọ? Mi ò lè o ṣe rí tí tọrọ èèyàn ti bí tí ò bá ti bá ti bí mu tá ti sọ pé ẹ ṣe báyìí tí kò sí correction níbẹ̀ tó dẹ̀ make the same mistake you understand so bó ṣe jẹ́ nìyẹn. Ó ti yé. So gbogbo band tó sì ń bá mi ṣiṣẹ́ ńgbà yẹn ti now wọ́n sì ń bá mi ṣiṣẹ́ kọ́ tí ẹ ṣẹlẹ̀ ọ́fíìsẹ́ǹtì lẹ́kọ̀ọ́ tẹ́ pé ó lọ fà ẹni tó kọ́kọ́ lu Kulubele anakun tó kọ́kọ́ lu àlùjó yẹn kó tó di pé àwọn band boys mi lù Mr Easy lórúkọ ẹ̀ Mr Easy Àpàlà ló kọ́kọ́ lu àlùjó yẹn lọ́jọ́ yẹn gan gbà tí wọ́n gbé mi àzá wọ́n kàn sọ pé kí wá show ní online gig yẹn. Okay. So I was like okay kò sí wàhálà ẹ jẹ́ ká lọ nígbà tí màá débẹ̀ mo kọ́kọ́ Ọlọ́run àwọn pop sí wa ni mo rí tí wọ́n lu Kulubele anakun tí Sister Adunni kì í ṣe Sẹ́límọ́ lórúkọ wọn Adunni ni o. Okay àǹtí tó títì rùn ẹ̀ so Sister Oyin kan so TikTok name ẹ̀ ni Adunni. Okay. TikTok page so Sister Oyin kan tó fi hype I was like kí ló ń ṣe ń bí mi mọ̀gbà tó ń jàlùjọ mi mọ̀gbà kí ló ń ṣẹlẹ̀ so ìgbà tí TV dẹ̀ gbé tó dẹ̀ tún lọ fà bẹ́ẹ̀ tí ọ̀dọ̀ ẹ̀ so. Sorry ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn àǹtí yẹn ṣe mọ̀ wọ́n rí tẹ́lẹ̀. Mo rí o. Wow.
mo mọ̀ rí o. ok ẹ kàn bá wọn ní stage yẹn. yeah, ìgbà tí mo dẹ́kọ̀ tí mo ní backup. ok àwọn kan sọ fún mi pé mo lè lo as backup mi. ok but she is good, she is kicking mi ò mọ ẹni rí tí n bá ti wá mọ̀ ń gbà yẹn. so wá ní concert ẹ̀gbọ́n mi kan tí mo torí tiẹ̀ wá sí Èkó. ok concert Lakeside tí mo torí tiẹ̀ wá sí Èkó. nígbà tí mo wá dé concert yẹn nígbà tí mo fẹ́ kọrin mo rí pé wọn backup yẹn gun stage mo rí bó dẹ̀ ṣe ń backup fún mi mo rí pé ó good. ok ọjọ́ yẹn nìkan ni mo rí. wow mi ò dẹ̀ pé kan lọ́jọ́ yẹn pé mo fẹ́ kó máa bá mi ṣiṣẹ́. wow torí mi wá nǹkan tó yẹ pé máa fagídí mú yàn mọ́ra. so ìgbà tí mo dẹ̀ tán pè mí pé kí n wá sí program online gig yẹn lọ́jọ́ yẹn tí mo débẹ̀ mo bá wọn ẹ pẹ̀lẹ́ máa yẹ kó gbádùn. ìgbà tí mo dẹ̀ kọrin tí mo rí pé wọ́n hype wọ́n lálùjọ mo ṣe ń ṣe ni èmi kọ́kọ́ ń jó ni mò ń pé mo rò pé ìgbà wo lẹ ṣàlùjọ ìgbà wo lẹ. wow torí àwọn boys mi gan mọ̀ pé máa kọ orin yẹn ní online gig tí mo ti kọ orin yẹn ok tó bá yẹ pé a ti rehearse ẹ ní a ti máa ṣàlùjọ sí ok so mo kàn rí yẹn as pé Ọlọ́run fún mi fún àwọn yẹn náà ní opportunity àti jẹ́ kí irú kan bẹ́ẹ̀ yẹn wáyé níbẹ̀ yẹn. wow sorry Ọlọ́run àwọn bàbá wa bẹ́ẹ̀ style ṣe kọ́ yẹn ẹ ti máa ń kọ tẹ́lẹ̀. mo ti máa ń kọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ mo ti máa ń kọ tẹ́lẹ̀. and this Kulubele of 18 ṣe báwo lẹ ṣe fún lórúkọ ṣe ẹ ti máa ń kọrin yẹn tẹ́lẹ̀ ni. mi ì kọ tẹ́lẹ̀ rí o ṣe rí Kulubele ọ̀rọ̀ Kulubele yẹn online gig mi tí mo ṣe April edition tí mo ṣe Londo this year. okay this year okay. Yeah, April edition ni yẹ tí mo ṣe ní Eriko studio Londo. okay. Eriko studio one of the best studio in Ondo State. in Ondo State okay. so gbà tí mo kọrin mo ti kọrin bíi 2 hours gan so wọ́n á ní ó ti gbẹ̀mí gan eléyìí tí mo kọ náà ti tó Eriko wá sọ fún mi pé òun fún mi ní 20 minutes pé orin tí mo ń kọ yẹn ó ń dùn mọ́ òun. enjoy it. so máa rò pé at least kì í ṣe proof ọmọ Kérúbù kì í yé proof ìṣẹ̀lẹ̀ every time kí gbogbo wọn rò pé kinní kan. okay. so I was like then kọrin Kérúbù ibi tí mo ti wá ń kọrin Kérúbù tí mo ń fa ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ tí mo ti kọ Kulubele so Kulubele anakun èmi kàn kọ lọ́jọ́ yẹn for pé fọ́nkásá kọrin fọ́ọ̀n ni mo fi ṣe mi ò mọ̀ pé nǹkan tó máa. ṣó ní meaning. ṣe rí ọ̀rọ̀ Kulubele anakun èmi fún ara mi tí mo kọ mi ò mọ ìtumọ̀ ẹ̀. Kulubele tí à ń sọ̀rọ̀ ń pa yìí. yes èmi fún ara mi. tẹ kọ lọ́jọ́ yẹn. tí mo kọ mi ò mọ ìtumọ̀ ẹ̀. but I'm using this opportunity to say this pé mo dúpẹ́ lọ́wọ́ Tunde Stainless. Tunde Stainless. yes. wow. wọn gbọ́ lẹ́nu mi rí o kò dẹ̀ sẹ́nibọ̀dì tó wà láyé tó gbọ́ lẹ́nu mi rí. wow. ẹnu Tunde Stainless ni mo ti tap glory yẹn. yes ẹ máa Tunde Stainless a chat ní last month tí bàbá sọ fún mi pé pé kí n jọ kí n má sọ̀rọ̀ yẹn o mo ní ọ̀gá ọjọ́ yẹn sì ń bọ̀ tí máa sọ ibi tẹ́ sún mi dé ó tó kí n dúpẹ́. gbà ń sọ lé ní tí n bá sọ kò sí bó ṣe lè fà mí sẹ́yìn mọ́ kò lè fà mí sẹ́yìn mọ́ ó ti jẹ́ ń débi tí lóòótọ́ mi ti dé bẹ́ẹ̀ o but ibi tó ti sún mi dé yìí náà. so mo sọ fún mi mo ní mi iṣẹ́ ni tí ó yàrá ìmọ̀ ẹ̀yin lè máa mọ̀ o ẹnu Tunde Stainless mo ti kọ́ gbọ́ Kulubele anakun. for real. ọ̀rọ̀ tí mo sọ lé ní mo sọ pé kí gbogbo ayé lè gbọ́ mi sọ pé mi rò pé tí n bá sọ pé bóyá ó lè jẹ́ nǹkan tó máa draw me down. okay. no mi ò dẹ̀ sọ àsọdùn pé bóyá ẹnu yún mi pé mo mọ̀ sọ tí màá fẹ́ sọ mi ò ní sọ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ anybody dẹ̀ ní gbọ́n pa ẹ̀ ṣùgbọ́n èmi àti Tunde Stainless nìkan la mọ̀ ẹnu Tunde Stainless ni mo ti kọ́kọ́ gbọ́ Kulubele anakun rẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gan. wow. mo dúpẹ́ lọ́wọ́ wọn gan fún pé Ọlọ́run ti ẹnu wọn tèmi ti gbọ́ ó jẹ́ kó ràn mí lọ́wọ́ débi kan tẹ́ pé mi ò expect pé 10 years to this time pé mo lè dé. ẹ̀yin gan mọ̀ pé ọ̀rọ̀ Kulubele yẹn gan ló máa jẹ́ kí n. exactly àwọn ló true pé as ọmọ Kérúbù tọrọ ọmọ Kérúbù làwọn náà. yes pé ibi tó ti ń fà yà wọ́n sọ kéwú kákàdá ẹ̀ ti get so wọ́n kọ tápà ibẹ̀ náà ti kọ Kulubele anakun irò kan mẹ́sàn-án ju méjì péré mi kọ́ dẹ̀ sùn mo gbọ́ rìkọ́dì yẹn so wọ́n yẹ kọ Kulubele. ok inú orin kan tán ṣe ni. inú orin kan kì í ṣe ń ṣe pé wọ́n ṣe orin yẹn bíi bar náà ti kọ́ like bíi jump. ok so àwọn kọ́ àfi freestyle. ok èmi dẹ̀ like Tunde Stainless gan mo gbọ́ gan wow. gan àwọn méjì tí mo ń gbọ́ wọn Tọ́pẹ́ Ọlájẹngbésìn
àti Tunde Stillings àwọn favourite mi nìyẹn. Wow. But sometimes mo máa ń like àti wà ní Fuji pẹ̀lú line difference. Okay, wow. So ìgbà tí mo gbọ́ orin I was like mo like orin gan. So Martin fi ń ṣeré ńlé gan. Okay, ti máa ń sọ̀rọ̀ yẹn ṣeré. Mo ti máa ti fi ń ṣeré ńlé pé Kulubele anakun lóòótọ́ kì í ṣe bọ́ ṣe put ẹ̀ nìyẹn o. Okay, kò jí báwọn ṣe put ẹ̀ nìyẹn. Bọ̀bọ̀ ṣe rí ìmílẹ̀ Kulubele anakun ọlọ́run àwọn èmi fara mi ni mo kọ́ ọlọ́run àwọn pop sí wa mọ́. ilẹ̀ fi yẹn sí okay. Èmi fara mi ni mo fi sí. So mo kàn ìṣètí ń tẹ́ pé mo fara mi fi ń ṣeré ńlé tó mọ́ mi máa sọ pé èwo ni ìtumọ̀ Kulubele anakun ò dẹ̀ gbáriwo. Aláì. So ìgbà tó yá tó di online gig yẹn tán èmi kàn mọ̀ pé èmi kàn fi ṣeré pé tígbà tí mo bá tẹ́ ti kọrin 2 hours. Kí ló dé kọ pé Kulubele anakun. So kò ju bí 3 weeks mo kàn rí tí Àdàbà entertainment mo tún dúpẹ́ lọ́wọ́ Àdàbà entertainment TV wa London nìyẹn TV wa London mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. So ìgbà tó post fídíò yẹn ó wá record lọ́jọ́ yẹn wọ́n ti kọ́kọ́ drag mi lórí fídíò kan tí mo ti kọ́ ọba tó ṣoore fún ní ìlà ẹ̀wò bẹ̀ ní show mi tí mo ní mo gbà ní 300,000. Okay. Kí tó ń drag yín fún yẹn? Wọ́n drag mi wọ́n ní bí mo ṣe ń jó pé mo ń jó wọ́n tún kàn drag mi wọ́n tún wá ń drag mi ní fídíò kan níbi tí mo ti kọrin kan tó yẹ pé mo fast bí i mo kọ́ ọba lẹ́dúnmọ́ ló nílé káyákáyá sọ̀rọ̀ máa sọ bá ti jẹ́ mi ní máa ṣe bẹ́ẹ̀ náà gold. So orúkọ bẹ́ẹ̀ wọ́n tún drag mi pé kí ni bọ̀bọ́ kí ló ń sọ ní ibi ṣe rí mo ní àwọn ọ̀gá kan tí mo ní láti dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n máa dárúkọ wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan ni. Mo dúpẹ́ lọ́wọ́ Dansu Bọ̀bọ̀ ó wà nílùú Àkúrẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn gan ní sọ́jú bẹ́ẹ̀ lọ. So èmi máa ń fara balẹ̀ máa jókòó tí n bá rí olórin tó ṣe ń kọrin tí ó ti lánàá tó bá wà lórí stage máa jókòó máa wo orin tó ń kọ máa ní sọ pé mo táàpù nǹkan kan lára ẹ̀. So mo fi oore ọ̀fẹ́ yìí sọ fún àwọn olórin tó ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ mi náà ṣe ń bọ̀ lọ́nà yìí pé ní gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe láyé ó gba sùúrù ó dẹ̀ gba ọpọlọ. Ó gba sùúrù àti ọpọlọ. So èmi máa ń rò pé gbogbo èèyàn tó bá ti ń kọrin talent ni blessing ògo kan ni. Ògo kan ni ẹ̀bùn kan ni. So èmi máa ń like àti tap ògo lára ògo. Ẹ jẹ́ kó lọ free. I know. Wow. So ìdí nìyẹn tó fi jẹ́ pé inú mi máa ń dùn sí èèyàn tó bá ti ń kọrin tó máa ń wò èèyàn tó bá ti ń kọrin bí èèyàn ńlá kan. Bí èèyàn ńlá kan torí mo like music gan. O show. Mo like music gan. Mo like music ju education lọ. For you? Gan ni o. Wow. Tí máa wà nígbà tí mo wà secondary school èmi máa ń da kíláàsì rú torí a máa kó lọ́kà ìjọba ẹ̀ public school ni mo lọ a máa kó lọ́kà ìjọba ẹ̀ wọ́n mi sọ pé ó máa lọ private bẹ́ẹ̀ ni wà okay public school fẹ́ lọ bí school táwọn ọ̀rẹ́ mi lọ ni màá lọ ẹni ìgbà tí máa dé school a máa kó lọ́kà ìjọba ẹ̀ máa lùlù ni máa sọ kíláàsì di ìsọjí mi tẹ́lifọ̀dì máa pàtẹ́wọ́. Very good ká tó kúrò níbẹ̀ very good ìmọ̀ràn lè fún àwọn òbí especially ìyá because ìyá ló máa ń sábà stay pẹ̀lú ọmọ dáadáa ìmọ̀ràn lè fún òbí lórí pé tí wọ́n bá rí pé ọmọ wọn ní ẹ̀bùn ṣé nípa supporting. ìmọ̀ràn tí mo lè fún àwọn òbí wa ni pé tẹ́ bá ti rí even if anything about music bó jẹ́ drums lásán ló ń play ẹ túbọ̀ fún ní orientation pé kó continue nínú ẹ̀ torí nínú ó lè jẹ́ nǹkan tí ò ní ìtumọ̀ lásán ló máa ṣe. Tọ́lọ́run dẹ̀ máa gbà fún. Wow. Yes tọ́lọ́run máa gbà fún. torí mo ṣàkíyèsí ṣe rí àwọn legend wa kan tó bá yẹ pé social media ẹ ti wà ń gbà yẹn. nígbà yẹn. àwọn legend wa kan ti máa trend ju àwọn legend tá à ń bọ̀ báyìí. bò àní sọ jù bẹ́ẹ̀ lọ. So ìrọ̀rùn mi fáwọn òbí yẹn ni pé ẹ jẹ́ ká túbọ̀ gbárùkù ti àwọn ọmọ yẹn nǹkan tó ọmọ bá ti ń ṣe bó ti ẹ̀ jẹ́ àti kékeré bó jẹ́ àti kékeré ló ti ń sọ bàbá ẹ má jẹ́ ó kúrò ń bẹ́ẹ̀. ṣé bá ti rí pé ó ní passion fún ẹ sọ pé ẹ ti lè kúrò ń bí ó padà sí díẹ̀ ọ̀dà fi ilé ẹ̀ pé jẹ́ kó ṣe official talking drummer mi
abc Abayomi ọmọ Ondo ni so ní last 2 months mo rò pé bọ̀bọ̀ yìí wọ́n ní kó kúrò lẹ́yìn mi. wọ́n sọ pé kó kúrò lẹ́yìn. yes. Why? Yes lọ́dọ̀ gbà yẹn wọ́n sọ pé ó lọ play fún ẹlòmíì kò rẹ́ ẹlòmíì play fún ṣe kinní kan ìgbà táwa dé tí mo dé kòmbì tí mo ní Mr. Ezien tó play fún wọn rò pé so mo enjoy Mr. Ezien dáadáa wọ́n pé ṣé máa fi ẹni tó ti ń play fún mi ní 3 years ago mo máa jù dànù ni láì lérò pé òun gan ó ní blessing kan tó náà máa tap lára mi kọ́ ló pé no ẹ jẹ́ káwọn boys mi máa bọ̀ wá síkò no matter what tí iná àwọn wà lẹ́kọ̀ọ́ bí. You sponsor them to Lagos. Wow. mo jẹ́ dúpẹ́ pé àwọn boys mi jẹ́ àwọn tó understand mi dáadáa. So ọjọ́ tí òṣò jẹ gan tó jẹ́ gàrí wọn mú ṣùgbọ́n oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ o data o. Ọlọ́run ti ń ṣe. Ọlọ́run ṣàgbéyàn Ọlọ́run try fún wa gan. Wow. So èmi ní pé irú bọ̀bọ̀ yẹn báyìí ìgbà tó dẹ́kọ̀ tàbẹ̀ sí play tassion láì gigi kan ìgbà tí mo kọ tírírírí ní orí stage. Mo ṣe fẹ́ béèrè yẹn náà. Story pọ̀. Ìgbà tí mo kọ yẹn gan ìgbà tó dẹ̀ ó ní ilé tó ń bú mi Ṣàkì of Glory yìí kí ló ń ṣe pọ̀pọ̀ yẹn gan wọ́n gan Ṣàkì of Glory abọ́dé àbànà etí bó ṣe máa lùjọ tó lu Ṣàkì of Glory olóń trend lọ́wọ́ báyìí. Ṣàkì of Glory. Òun ló lù. Ẹni yẹn ló lù. ABC gangan ló create àlùjọ yẹn tó lu Ṣàkì of Glory Ṣàkì of Glory. káwọn lè yẹn ti kò ní ọ̀dọ̀ yín láti. ká ní kò wá sẹ́dọ̀ mi ẹlòmíì tún máa ṣèlú yẹn òun náà tún trend. ẹlòmíì tún máa ṣe. a tún trend. Wow. Yes torí ó ṣọ́ fún mi because ṣe rí social media yìí àwọn èèyàn nǹkan tí wọ́n ń retí something stupid náà ń retí. Sorry o ẹni lórí social media yìí. Yes. Ẹ ti observe social media pé. I know láti bẹ̀rẹ̀ ni o mo rí i pé kí nìkan tó lè mú kí ló lè mú kéèyàn tún lọ fà jù lórí mo wá rí i pé tó o bá ṣe nonsense o ò lè trend so ìyẹn túmọ̀ sí pé there is sense in nonsense. So ó tún dá kéèyàn tún máa jókòó kó tún wò pé kí ló yẹ kí n tú. Yes o máa bí wọn àwọn comedian yẹn àwọn comedian yìí tẹ́ bá rí i pé nonsense náà ṣe jù tó ń pa wá lẹ́rìn. Bẹ́ẹ̀ni. Nonsense yẹn ló dẹ̀ múnú wa dùn. Yes nonsense ló múnú wa dùn tó fi ń gọ́tì nígbà tí mo tún dúpẹ́ lọ́wọ́ MC Àpòròrò. Wow. Mo dúpẹ́ lọ́wọ́ MC Àpòròrò so àwọn ló mú mi no connect mi mọ́ Kenny Black tó fi pé mo fi lọ sí Oxymoron. Yes I saw that Kenny as Black. well. So ìgbà tí mo dé ẹ̀dọ̀ Kenny Black tí Kenny Black sọ ká tó lọ bẹ̀ yẹn yeah. ẹ jẹ́ ká settle ọ̀rọ̀ tí rìnrìn yẹn. Okay. ṣé orí kí ni because mo rí pé ẹ sọ pé social media ti observe social media nǹkan tí ò make sense ni wọ́n máa ń like. Exactly. Is it intentionally for you to sing it that way? Although that day is not intentionally, I swear to God Almighty. Wow. I swear. Kì í ṣe pé mi ṣẹ̀ṣẹ̀ máa kọ́ náà. Àánú mi ṣẹ̀ṣẹ̀ máa kọ́ The Lord of Hosts, the King of Glory mi ṣẹ̀ṣẹ̀ máa kọ́. Mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa mú riff. No mi ṣẹ̀ṣẹ̀ máa mú. But that day ṣe rí joy yẹn ti pọ̀ jù nínú mi. Àdẹ̀bẹ́ mi ṣe ń kọ èmi tí bá observe mi dáadáa pé tí bá ti kọ máa ń rẹ́rìn. Gan. Ẹ̀rín yẹn pọ̀. So bó kàn bú mi màmá rẹ so bloggers kan ló message mi pé ṣé kí n ṣe pé nǹkan tí mi ti ṣe ìgbà tí wọ́n drag mi gangan ẹ̀ ṣé ṣe kọ́ mi ṣe nǹkan tí mo rí gangan ló múnú mi dùn. Yes torí mi ṣẹ̀ṣẹ̀ máa sí lórí social media máa wò wọ́n. láwọn yẹn drag yín fún pé ẹ̀ ń borí jẹ́. Sáré pé àwọn kan tí a máa ń pè mí ní ọba nonsense singer. wọ́n sọ pé ọba nonsense singer. Nonsense singer. Àwọn ẹlòmíì kan máa pè mo ti rẹ́ni tó pè mí ní pé hello. Lórí phone. Yes mo ní hello ta ló ń sọ̀rọ̀ ẹ̀yọ́ ṣé Mr. Kulubele àbá sọ̀rọ̀ oríkọ̀ọ́kọ̀ òṣì. I swear to God ó dẹ̀ cut bó dẹ̀ ṣe cut yẹn àwọn báàdì mi wà bẹ́ẹ̀ mo kàn rẹ́rìn wé. Ṣẹlá àwọn èèyàn yìí wàhálà yìí ti pọ̀ tún pé nọ́mbà yẹn padà pé how you doing ma you call me back send your account details let me do you money. For real? I swear mo dẹ̀ send 20,000 naira sí lọ́jọ́ yẹn. Ẹ tún fẹ́ nìyẹn lówó. Because inú mi kàn bó tiẹ̀ sọ yẹn lásán inú mi dùn. So mi ò ní nǹkan tó ń ba inú mi jẹ́. Òun ò bá ní another intention of calling you for that so kì í ṣe intentional lọ́jọ́ yẹn pé mo mọ̀ọ́mọ̀ kọ orin yẹn bẹ́yẹn. Okay. So ṣe ń kọrin yẹn lọ because mi ń ṣe pure gospel musician. Okay, to clear the word now, you are not pure gospel. But okay. I know much about gospel dada. Mo lè kọrin kí n má kọrin bí oníjùjú kí n kọrin bí pure gospel. Fún hours. Yes
Wow. Àwọn crusade kan ti lò wá sẹ́yìn. So lọ́jọ́ yẹn ẹni tó ní event yẹn kì í ṣe church concert. Okay. But pé à ń bọ̀ láti program kan ló jẹ́ ká wọ garment. Pé gbogbo àwọn boys mi wọ garment. Because intention everybody ni pé church ilẹ̀ ti kọrin yẹn. Church kan mo ti kọrin. So tẹ́ bá rí i pé ẹni yẹn gan tó ń súnmọ́ ẹni tó ní event fara wọ convener fara wọ sùpàdà. So máa sọ fún mi ó ní enjoy Fuji ló ń fẹ́ gbọ́ mo ní mo wà nù garment yìí. I was like ṣe bí kan tó wà ó dà mo ti gbọ́ máa ṣàkọ. So ìgbà tí mo dẹ̀ kọrin torí mi like gospel gan wọn kọ gospel. Okay. Tẹ́ bá gbọ́ music tẹ́ bá gbọ́ orin mi dáadáa máa rí pé so ìgbà tí mo ṣá kọrin the Lord of hosts the King of glory. Yeah. So kì í ṣe pé mo mọ̀ mú bẹ́ẹ̀ bí a kì í sọ pé Ọlọ́run mọ̀ fẹ́ kí n ṣe àṣìṣe yẹn kí nǹkan lè jáde ni because till now ó sì ń yà mí lẹ́nu. Pé ẹnà kò ṣe máa sọ pé the Lord of hosts the King of glory Yahweh mi ṣẹ̀ṣẹ̀ máa ló máa nira fún mi àti kọ. So it's possible kí n má mọ̀ much about riff. Ẹ sọ kọ́kọ́ sí o tí mo mú ẹni bóyá Ọlọ́run mọ̀ fẹ́ kẹ́ ṣe mistake yẹn. I swear because ìgbà tí okay mo rí àwọn boys mi tó sọ pé master o kọrin bí eléyìí o èmi ti rí fídíò kó tó di pé mo post èmi fún ara mi ni mo post fídíò sí orí social media fídíò yẹn kó tó di pé ní blog àgbé. Wow. Orí page mi ni Kinder Producer ti rí Mr. Kinder Producer. So èmi fún ara mi mo ti wo fídíò yẹn pé kí ni mo kọ yìí mo gbé o mo gbé kíní ẹ máa wo kíní yìí o mo pa àwọn bí mẹ́ta pé ẹ máa wo fídíò ẹ̀wọ̀n kan tí mo ṣe ń bí kí ló ṣẹlẹ̀ ẹ máa wo fídíò ẹ máa tẹ̀lé lórí social media nǹkan tó ń wà ní ẹ máa wò ó ní dẹ̀ post ẹ̀. Wow. Mo ṣe post ẹ̀ gan kò trend lórí page mo kàn rí tí Kinder mú ni bí Kinder ṣe mú báyìí ní sweet mama mi Adédayọ̀ làwọn náà bá gbé so mo tún dúpẹ́ lọ́wọ́ òun náà. Wow. Mo dúpẹ́ lọ́wọ́ náà pé wọ́n ṣe gan ká máa ń sọ̀rọ̀ náà àdìsá máa ń sọ̀rọ̀ ẹ ṣe gan o. King today post you. Ben. Ben. Wow. Ìgbà tèmi náà rí mo wà surprise àwọn ẹ̀rẹ́ kí mi congratulation mo ó tọ́ ni congratulation náà ni o mo ti fẹ́ tó mẹ́ tó tún pè mí direct pé má jẹ́ kí inú ẹ̀ dùn ju o àkáǹtì Sister Adédayọ̀ náà post kì í ṣe ìwọ o ó ní mo rí pé wọ́n congratulate ẹnu ẹ̀ náà dùn ẹni ẹ̀ dẹ̀ block. Yes. Àwọn yẹn. So kì í ṣe pé mo ń parọ́ o Ọlọ́run kì í ṣe pé mo ń parọ́ but mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí iná ọpẹ́ náà mo ṣe ń dùn. If anybody find himself or herself in that situation tó ṣe mistake àbí tí kankan trend nípa ẹ̀ because mo kẹ́kọ̀ọ́ kan nínú nǹkan tẹ̀sán sí pé ẹ̀yin ò jẹ́ kó weigh yín down ẹ tún jẹ́ kí inú yín máa dùn sí ni. Yes. Àmọ̀ràn lè fún ẹni tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí. Ẹni tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí ẹ jẹ́ kó máa dúpẹ́. Kó máa dúpẹ́ ni. Ní time tá a wà ẹ̀ tó bá ti ṣe mistake kan lórí social media tó bá ti gbé ẹ táyé ti mọ̀ ẹ́ díẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí bí táyé sáré mọ̀ ẹ́ dé yẹn 5 years to that time tí màá ṣe pé o ṣe àṣìṣe yẹn wọ́n ti lè mọ̀ ẹ́ toró sọ fún mi pé ká ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ 10 years to this time ọpọlọ mi ò tí ì lọ bẹ̀ pé máa trend àtọ̀ kọ̀ṣùgbà kí jẹ́ kì í ṣe máa kọrin lọ náà. Wow. Mi ò ronú 5 years to this time pé mo pẹ̀lú àwọn artist tó máa sọ pé ẹ fún mi 400 tẹ́ bá fẹ́ kí n wá ọ̀kẹ́ fi mí lẹ̀kẹ́ jẹ́ sí mi. So I see that there's a blessing in your mistake. Wow. This is amazing. So coming to a lot of celebrities that have been calling you now and even allowing you to showcase in their show and events. So let's start from how do you feel when you came across because I watched a live between you and Arole. Yeah, and I saw the video on TikTok as well when you posted it. So how do you feel when Arole called you? And I was so excited then. Wow. So me to come very very happy. Pé àwa náà Ọlọ́run ti ń ṣàánú wa celebrity ti ń pè wá o. Ọjọ́ kan àwa náà máa di celeb o. How is that? Ṣé ẹ̀yin lẹ DM Arole ni àbí it was the one that just called you? Video mi tán rí ni. Ó dà pé video mi lọ́dọ̀ Túndé Headnut. Okay. So ibẹ̀ náà ni Fúnkẹ́ Akíndélé náà ti rí tó repost. Ibẹ̀ náà ni Ṣáàgì náà ti rí náà. Pẹ̀lú àwọn kan
So àmọ́ àwọn celebrity yẹn tó message mi. Do you know Arole before? Mo lórí social media náà. Ṣé Arole mọ̀ yín tẹ́lẹ̀? No, mọ̀ mí níbo lẹ́bi ṣé mo léèyàn ṣé mo lẹ́yìn mo léèyàn fọlọ́ àti ìyá mi. So fídíò yẹn náà ló jẹ́ káwọn náà mọ̀ yín. Exactly. Wow, that's amazing. I heard a rumor, I don't know, maybe it's a rumor that he gave you money. 100,000. Oh. Ọlọ́run fẹ́ fi assist online gig mi. Kinky, okay. So ìgbà tá a ṣe live mi, wọ́n ní next online gig mi, wọ́n ní July edition pé 25, is it 25? Yes, 25. Okay. Àwọn pé èlò ní studio, wọ́n ní 80,000. Okay. 2 hours for studio, 1 hour assist mi 100,000. Wow. And thank you, sir. Ọjọ́ like yẹn gangan náà send o. Èmi kan ti wọ́n wí. Ọkọ̀ fi star lórí ìkíní ìyá mi. Ṣáwọn yẹn ti máa ń promise yín tí wọn kì í fi filẹ̀. Ẹ má jà sọ wọn pọ̀. Ká má sọ lọ bẹ́ẹ̀. Àti ẹ̀rẹ́lẹ̀ tó dà mí láàmú tí gbogbo ayé mọ̀ ṣùgbọ́n tí mi ní sọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ kó máa ṣe tiẹ̀. Mi ní sọ̀rọ̀. Ó tún dá yín láàmú lórí promise. Ẹ wò. Àwọn yẹn máa ní score. Ẹ wò kọ́ lọ ṣàánú. Ṣé rí mo kàn wá ń wọ̀ wọn kankan mo kàn wá wò pé mo ṣáà wò pé ìfẹ́ Ọlọ́run ni kò ṣe. So mi ò ní right àti drag anybody. Mi ò ní dárúkọ. Okay. Mo lọ Lẹ́kì padà wá Uber tó gbé mi lọ àti sọ wait time. Yes, and èèyàn kan tí mi lè dárúkọ ni. Yes, èèyàn kan tó rí mi mo ṣàmì ready àti borúkọ anybody jẹ. Ó tóbi jù bẹ́ẹ̀ lọ kó má lè ṣe orúkọ bẹ́ẹ̀ fún yín. Exactly. Ṣé lọ minister níbẹ̀ náà ni? No, minister. Okay, come, I want to see you. But he's a comedian. Okay. So, but me, ní sọ̀rọ̀ sá. Time is coming, the person will still need you. Exactly. Definitely. That is life. So, mo ń dúró de time yẹn. Tí ó bá dẹ̀ nídìí mi náà, ó máa tẹ̀ fún. Mi sọ pamọ́ pé bí a kò lè fi mí sínú. Because nǹkan tó ti lè mú lóòótọ́ ó lè ṣe nǹkan fún mi lọ́la o. Nǹkan tó fi lè mú tó fi lè ṣe orúkọ bẹ́ẹ̀. See now, yes, ní last 2 weeks ni Uber yẹn pè mí tó ní. Ṣé o mọ̀ pé mi ti send owó pé ó dẹ̀ dárúkọ celebrity yẹn pé ẹni ò send pé ó dẹ̀ fi wá fi GSC gbé mi níwájú o. Mi dẹ̀ sọ pé kò dáa báyìí kí n ro ọjọ́ ọ̀la. Lóru ló gbé mi lọ bẹ̀rẹ̀. Wọ́n sọ pé kó má bínú, kó má ṣe wíìsì, kó má bí mo ń sọ̀tà àwọn kọ̀ọ̀kan ni so many things. Pé mo fẹ́ prove ẹ̀ tẹ́lẹ̀ pé kò yẹ kó lò mí. Kò fi mí friend, kò fi mí lówó, kò fi mí gain àwọn kankan. Kò má dẹ̀ lè mi request 1 naira lọ́wọ́ ẹ̀. Gbogbo bí ayé ṣe ń pè mí tó ń sọ pé kíní kan ó ti ṣe kíní kan pẹ̀lú kan báyìí o ẹ ṣe owó sí wa ọmọ nǹkan tó máa ṣe fún mọ nǹkan tó ń wọ̀ tí o non traveler tó ń ṣe kíní kan ìdánù ẹ báyìí o 5 naira. Ẹ gbà ń bẹ̀. Mi tẹ̀ tí mo display wèrè online pẹ̀lú ẹ̀ mi ní sọ́jú bẹ́ẹ̀. Ẹ̀yin ayé tẹ ní wọ́n ti gba 25 million wọ́n ti gba 5 million. He's not saying the truth now. Chai. Yes. So lè ká appreciate àwọn tí wọ́n pè yín tí wọ́n tún jẹ́ kẹ́ show gan lórí. Exactly. So likes of Kenny Black, I really appreciate that video when I saw it. I was so happy. Seriously, I was so happy. How do you feel that day? See, it's something that I don't expect. Me real congregation ẹ̀ rí. Mi ò witness ẹ̀ rí. Mo fẹ́ gun stage Kenny Black sọ fún mi pé bọ̀bọ̀ kì í ṣe pé kẹ́rù máa bà ẹ́ o. Because mi ò gun orí stage yẹn rí. Mi ò ronú ọ̀bọ̀dọ̀ pé mo trend mi ò ronú sí pé bí 3 years to this time kó máa gun orí stage yẹn. Lójijì ni ó lè jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ MC Akoro. Wow. Àwọn ló connect mọ́ Kenny Black. Mo ṣàmì yàrá ìmọ̀ nǹkan tó yẹn bá ṣe fún mi. Màá sọ. So Kenny Black dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé mi mọ̀ pé nǹkan tó lè èmi ti ń rò pé nǹkan tẹ́ni báyìí ṣe fún mi lẹ́ni báyìí máa ṣe fún mi. Wow. Ọdún kìí ṣe pé wọ́n níbì kan tí wọ́n sọ pé gba 1 million naira ìfiṣe kan báyìí o. Bọ̀ nǹkan tí mo rí lára ẹ̀ mo appreciate ẹ̀ gan. Bí ò fún mi 5 naira. As in. Tí ò fún mi 5 naira. Mo appreciate ẹ̀ ju pé kó fún mi ní iye báyìí. Definitely. Torí mo mọ̀ nǹkan tí Kenny Black ṣì lè ṣe fún mi. Definitely. Lọ́la. Even the platform is another be additional to the trend. Exactly. So so lóòótọ́ ó lè máa ṣe ní tì báyìí o mo mọ nǹkan tó lè ṣe fún mi lọ́la nǹkan tó dẹ̀ ti ń ṣe.
Wow. So Apororo connect you with. Exactly. Báwo ni àárín yẹn ṣe jẹ́, ṣé ẹ̀yin lẹ request fún ni àbí? No, you request fún. Apororo ló fẹ́ ṣe concert. No, street praise ló fẹ́ ṣe. Okay. So I couldn't be this Olodo for thank you Ogbodo wa kọ́ ní street praise me. I was like He messaged you? Yes. Mo dẹ̀ fún billing. Mo ní máa gba 500,000. Irọ́ ni o. I swear. Ó ní torí mo ti ń rò pé ẹni tí ṣe lè báyìí fún mi. Oh wow. Yes, tó mọ̀ pé gbogbo wọn the same thing bó ṣe máa ṣe nìyẹn. Ṣé ni bóyá ṣe náà fẹ́ lóyàn kọ́kọ́ jùyàn dànù síbí kan. Ó pè kẹ́kú gba billing kẹ́kú. Exactly. So it was like mo lówó yẹn o ṣùgbọ́n mi ò ní fún ẹ. He said that? Yes. I have the money but I want to give you. So I will just give you little change. Kò fi gbé mọ́tò wa tàwọn báńdẹ̀ for your transport. Kẹ wá. Okay. So tó bá request 500,000 1 million mo lè fún ẹ ṣùgbọ́n mi ò fún ẹ torí mo mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ. I was like what did you want to do? So what do you want to do for me? What do you want to do for me? So ìgbà tó yá ọ̀rẹ́ mi kan lè sọ pé kí n máa rò bẹ́ẹ̀ o kí tiẹ̀ wò kọ́ tó fẹ́ ṣe. Okay. Ìgbà tí mo dẹ̀ sọ pé okay bye ó ní kí send peace wọ́n send peace wọ́n ṣe advert mo ń wò pé wọ́n ní kébì náà ṣe fídíò náà ń wò wọ́n pé mo ti gbọ́ o ẹ máa retí mi gbà yẹn tí màá rówó mi ò kúrò nílé mi. Èmi ní máìdì ni. Wow. Pé tí màá rówó mi ò kúrò nílé mi. It is because of nǹkan tó fi ṣe fún mi torí mi ò expect ẹ. Tiẹ̀ okay. Yes. Wow. Mi ò expect ẹ. So ìgbà tí mo dẹ̀ dé ẹ̀dùn ìgbà tí wọ́n dẹ̀ wọ́n sọ pé á send account number mo send ẹ̀ wọ́n ṣe mi ò ní parọ́ ọ̀rọ̀ láì mú wa wọ́n ṣe 100,000 sí mi. Okay. Mo ní thank you sir mo ní agbójú come sir mo ní okay. Ìgbà tí mo dẹ̀ lọ síbẹ̀ mo káwọn boys lọ dó mọ́tò tó gbé wa lọ ó gba 70,000 lọ́wọ́ mi. Mọ́tò tó gbé yín lọ. Ó gba 70,000 lọ́wọ́ mi. Yes ó sì kàn tó fẹ́ fi rọ́ọ̀ṣì. Ìgbà tí mo dẹ̀ débẹ̀ náà wọ́n pé wọ́n dẹ̀ address mi well like èmi gan inú mi dùn pé okay wọ́n ti ẹ̀ pọ́n mi lé. Àtàdégun stage mo kọrin everywhere okay. Orí stage náà wọ́n ti promise wípé concert tí Kenny Black fẹ́ ṣe Oxymoron 5.0 pé àwọn máa sa ipá àwọn máa make sure pé mo perform lórí stage yẹn pé nǹkan tó bá ń wá làwọn máa fún. Wow. Yes ní Àpòrò. So I was like really for real so possible sha. You gotta believe ó ti kù 3 days to Kenny Black show ni Kenny Black message me himself. Yes wọ́n wọ DM mi. Yes gba tí mo ṣe jókòó síbi àwọn ni mo bá ṣe fídíò kan lẹ́kàn yẹn wọ́n wọ DM mi direct pé how you doing? Mo ní I'm fine. Má sọ English bí o Yorùbá lè máa tẹ̀jọ́ máa sọ. Wow. I was like ẹ̀kẹ́lẹ́ o Àpòrò ló fún mi nọ́mbà ẹ̀ mo lè fẹ́ kó show mi. Wow. Mi ò stress ẹ̀ yes sir. Ṣé mi àti bá nìyí? No mi wá pé bóyá kó wá play. Mo kàn fẹ́ fi ẹ́ ṣe surprise fáwọn èèyàn ni. And it's real surprise. I was like really? Yes. So o máa dé sẹ́dọ̀ mi like bí o máa dé sẹ́dọ̀ mi lé ní o máa lọ jẹ́ sí Èkó hotel o máa lò bí 2 days níbẹ̀ kó tó lọ bá show yẹn mo ní yẹn sá ṣé mo lè mú manager mi dání mo ní yẹn ṣé mo lè mú èèyàn bíi méjì dání mo ní yẹn ṣe rí owó tó ná nìkan pé ó tiẹ̀ invite mi yẹn tó ná ó try lóòótọ́ ó ní jù bẹ́ẹ̀ ṣùgbọ́n mo appreciate ẹ̀ gan. Wow. Gan at least kí celebrity tó máa fi call disturb èèyàn ní every 2 minutes. Forget please it. Are you okay? o ṣọ́ kókó sí kankan tó ṣe ẹ́. Direct. Yes. Are you kidding? Kò sí pé ó rán manager sí mi ṣé kò sí kankan tó ṣe ẹ́. Hope you are okay. Yes okay. Mo ní kí n gbọ́ fún ẹsẹ̀ ni. Yes sir. Àti court. Àti pay me. After tó lodging. Yes. Wow. Yes. Tó dẹ̀ tọ́jú wa dáadáa. So ẹ wo bó ṣe wọ Ọlọ́run ló ṣe ìṣọ̀lá. Mo really appreciate gbogbo nǹkan tí mò ń wò yìí náà. Òkè sáà bí àlá ló ṣe rí lójú mi. Till now ó sì ń jọ bí àlá. Mo sì sọ fún manager wọ́n yà ń sọ ọ̀rọ̀ kan fún mi pé bá lunch kan ṣe kíní kan mo ní ṣé mi náà. Ọlọ́run. Yes mo pé ṣé mi náà ní àní kí ló ṣe yẹn orí mi ò expect nǹkan tó ń ṣẹlẹ̀ yìí
lóòótọ́ ọ̀rọ̀ social media ẹ̀ téèyàn bá tètè ṣe nǹkan tó fẹ́ ṣe pàápàá Ọlọ́run ṣàánú ká tó rí bí next year gbogbo Kulubele gbogbo ẹ̀ náà a tún lọ kọ́lọ́ máa fàlùbáríkà sí gbogbo tí ẹ̀ máa ṣe. àmì o. torí Ọlọ́run tó ṣe ọbẹ̀ tèmi tó jiná ó ti gáàsì àwọn kan ti ọbẹ̀ àwọn kan ti wà lórí gáàsì báyìí. tó ti fẹ́ jiná tó pé very soon tó bẹ̀ bá ti jiná tó bá ti. ó lè jẹ́ ajá pàtẹ́ntẹ́lé lẹ́nìyẹn no yes ó lè jẹ́ ajá pàtẹ́ntẹ́lé lẹ́nìyẹn máa ṣe mistake sọ ẹ jẹ́ ká ronú pé 4 months ago jáàkì ló rain. bẹ́ẹ̀ni ajá ajá jáàkì. yes so èmi máa ń ronú mo máa ń ronú gan. yes ajá ló rain ní last 4 months ago till now kì í ṣe pé kò rain mọ́ ṣùgbọ́n kò lè dàbí. Yes, let's come to look about my dad. Ayonibala, case leaky. Yes. About last 2024 stroke this year. Kò sí artist kankan. Mi ti rí tí ó kọrin. Lóòótọ́ tí now kò sí artist yẹn o. But kò sí artist kankan tó lè dàbí case leaky. Tabawo àwọn kan tó ti ń bọ̀ ṣùgbọ́n dáàdì ṣe wà ní lóòótọ́ máa jẹ ayé ẹ̀kún ni tó dọ̀kan ti balẹ̀ ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ni 100 understand bẹ́ẹ̀ ló ṣe wà ìgbà kan náà ń pariwo KSA King Sunny Adé but he still present king of juju ṣùgbọ́n wọ́n pariwo ẹ̀ tó àwọn kan so ìgbà ni gbọ̀kígbà wa máa lò ṣùgbọ́n àdúrà wa ni pé kọ́lọ́run bá wa ṣe kíákíá kò sí time tí gbà ó kí n lọ. kò sí time tí gbà ó kí n lọ. ó máa ń wá tó máa lọ rí àgàrí ní social media àwọn máa ń wá tó máa lọ rí so ẹni tó bá ti dáa fún báyìí kó tètè mọ bá ṣe múra gírí. yes. so now kí n béèrè kankan ṣé ká sọ pé there's difference between you staying in Ondo and Lagos ṣé Lagos is giving you more benefits. Even if I'm Ondo right now. okay. nǹkan tí máa rí náà ni màá ṣì máa rí àríbi tó ń tìǹà ara àwọn kan tó ń pè mí wọ́n sọ pé àmọ̀ pọ́ńdò lẹ ti ń bọ̀ wẹ́jọ so a lot of people don't really even know that I'm in Lagos. Staying in Lagos. Okay, why do artists or celebrities stay more in Lagos? Is it because of the mobility or transport or there's more connection in Lagos? There is more connection in Lagos. Okay. I get it. But for me, it's okay mo fi ìlú mi lẹ̀ pátápátá. Okay. Mi ìlú mi lẹ̀ pátápátá. You are still proud of Ondo? Yes, because mo fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tèmi má máa sọ wípé èmi gangan ló máa kọ́kọ́ jẹ́ artist tó yẹ pé ayé máa mọ̀ bẹ́ẹ̀ yẹn tí ò fi ìlú ẹ̀ lẹ̀ tí ò dẹ̀ rí ìlú ẹ̀ fi. so àárẹ̀ àwọn ọ̀gá wa kan tó yẹ pé tọ́lọ́mà ti bá wọn ṣe díẹ̀ báyìí máa jápa kúrò lóyún Ondo ni wọ́n dẹ̀ lọ nìyẹn ó ti tán gbogbo àwọn báǹdì tó bá wà lóyún ẹ̀dọ̀ wọn yẹn àwọn ti lọ nìyẹn. so ìdí nìyẹn ló yẹ kí mi rò pé mi ì fẹ́ kí tèmi kó rí bẹ́ẹ̀ pé no gbogbo inspirational band ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ nǹkan tẹ́yìn. ẹnìkan sọ fún mi ò believe mo ní tí n bá ti láǹfààní àti bá yín sọ̀rọ̀ máa bí yín fúnra mi pé ó lè kó gbogbo báǹdì lọ sékòó mo ní irọ́ ni kò possible. gbogbo báǹdì mi mo kó lọ sékòó gbogbo báǹdì mi mo kó lọ sékòó kódà mi ò tí ì rí nǹkan tí màá jẹ tí mo ti ń bẹ àwọn èèyàn pé ẹjọ́ ẹ fún mi lówó fẹ́ kọ́ wọn báǹdì mi wá bá mi ṣe owó mọ́tò wọn kù 70,000 nínú 180 tó fẹ́ gbé wọn wá ẹjọ́ ẹ ṣàánú mi yes ló fi kọ́ wọn wá sékòó so mo dẹ̀ dúpẹ́ pé ìgbà tó ń sọ ìgbà lára àwọn gan rò pé ó ti fi wálẹ̀ nìyẹn o. yes ọ̀fíìsì àtọ́jú dọ́mà mi gan wọ́n kó sí létí tulẹ̀ sẹ́yìn pé gbogbo ṣe ń fọjọ́ ayé ẹ̀ sáàbù ẹ̀ ṣùgbọ́n ló ti lọ sí kòì ẹlòmíì ti ṣàlùjọ Kulubele lẹ́yìn ó ti pa ẹ́tì nìyẹn. ara àwọn sùúrù tẹ́ sọ nìyẹn pé kéèyàn ní sùúrù. exactly. so ẹ wo. wow Mr. Kulubele anọkun ṣé ẹnu túnde náà ti gbọ́ anọkun yàn bẹ́yìn lẹ́fíìsì. ẹnu wọn náà mo ti gbọ́. anọkun. yes. ẹ̀yin ló dé mọ́tún mẹ́. mọ́tò ọmọ kérúbù ni wọ́n ṣe. ok káyọ̀ sọ pé bíi kérúbù. èdè yẹn kì í ṣe bíi pé bóyá èdè bẹ́ẹ̀ tábà wà dàda máa mọ̀ tún mẹ́. ok the thing is èdè ẹ sọ pé ṣé Benin Republic àbí Benin Republic àbí so èdè tápà ni. ok so àwọn tápà máa mọ̀ tún mẹ́. tí ẹ bá rẹ́ni tó mọ̀ tún mẹ́ ló lè máa fún. mo ready àti fún ní nǹkan. ẹ wà fún ní kan. oya if you know the meaning just drop it in the comment section. mo ready àti fún ní nǹkan. kò sí ń gọ́gù o. ẹlòmíràn lọ type ẹ̀ say hi bẹ́ẹ̀ àwọn nǹkan tí.
Wow. Yes. It's amazing. Yes. Ṣé ká máa gbàdúrà pé mistake tá a máa ṣe tí ayé àfi gbóhùn wa báyìí. Ọgbẹ́yìn tí wọ́n behind this yẹn gbàdúrà o. This is amazing to have you here. Thank you so much for coming. Wow, this great. And oore t'Ọlọ́run ti ṣe fún yín, ìbùkún t'Ọlọ́run ti ṣe fún yín á máa pọ̀ sí. Lágbára Ọlọ́run. We really even appreciate that you come to our show. Thank you so much for this opportunity. We appreciate you a lot. So now sing. Ìgbà tẹ́tí ní pé ẹ sọ lára àwọn ọ̀rọ̀ yìí ìgbà nìkan orin tó ń trend ń sìn ẹlòmíì lè tún gbé nǹkan jáde. So ṣé ká tún máa expect another mistake ni àbí? Ó lẹ́ni ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Okay. Ó lẹ́ni kan tó bá mi sọ̀rọ̀. Okay. Ó jọ pé bíi glory mi wà nìyẹn o. Yes, I was like, how? Ó dé lè jó tán o. I was like, how? Because ó jọ bẹ́ẹ̀ pé bíi tí glory ẹ̀ wà nìyẹn o pé wọ́n sọ fẹ́ yẹn pé kì í ṣe pé bíi tí glory wà. So social media mistake yẹ ló ń wá. Tó o bá ṣe nǹkan tó make sense wọn ò ní congratulate yẹ. Àmọ́ ẹ professional ta yóò gbọ́. So mistake náà ń wá. So mistake tó bá ìyẹn wà ní mo ṣàkíyèsí lẹ́jọ́ mẹ́ta pé àwọn kan dídí wá sọ̀rọ̀ láì wọ́n máa ṣe mistake. So báwo wé tẹ́ bá ní. Àwọn náà wá torí pé. Tó bá ní ọkàn tó máa fi ń gbé nǹkan pé jẹ́ ń sọ́dẹ̀rìn ó di stage kan gbà kan tó mú kọ̀ wò pé Ọlọ́run kí ló tiẹ̀ ń ṣẹlẹ̀ gan má tiẹ̀ ti fẹ́ sún mi gan. Ó ní gbélé ọjọ́ ti sún mi jàre ọjọ́ kejì mo kàn jí. Sunyas àṣì tẹ̀fẹ́ kọrin mọ́. àṣì kan sún mi pé ọ̀rọ̀ dragging yìí lórí pé ló sún mi jàre ó kọ̀ lọ́jọ́ kejì mo kàn jí ni mo mú fóònù. So ẹnìkan wá test mi pé kí n ro ọ̀rọ̀ this gospel artist yìí sister tó kọ Jésù ti Násárẹ́tì tó fi trending gbà kan ṣe fib náà pé àbí lórí mi morúkọ ẹ̀ nígbà kan tó trend lórí obìnrin báyìí tó kọ Jésù ti Násárẹ́tì tí ó fi follow progression. Okay. Yes. Okay. So fib àbí fib so nígbà yẹn ó ní kí n wo ọ̀rọ̀ ẹ̀. Ló tọ́ ni o. pé bọ́rọ̀ tiẹ̀ ṣe jẹ́ yẹn lọ́rọ̀ tèmi exactly tó ṣe jẹ́. I was like mo tọ́ dẹ̀ ni o èmi fẹ́ kan tẹ́lẹ̀ kó fi mí tó bá fi mí ṣe yẹ̀yẹ́ lójú mi báyìí màá máa rẹ́rìn. So ẹ sọ fún mi pé ẹ ń ka bad comment gan. Kò sí comment kódà tí n ṣe post mi. Àwọn yẹn burú o. Mo máa ń dídí lọ sí comment section mo post video kan lórí TikTok mi mo ní please comment I need bad comment. Yes mo ní I love comment section so mo ní I need bad comment. So nínú bad comment yẹn a rí eléyìí tó máa make sense tí n ṣe pé ó fẹ́ dídí ìbà ẹ̀ jẹ́ tó máa correct yẹ pé you are really good for it but you are doing some mistakes tí ò yẹ kó o ṣe. Mo rí eléyìí tó correct mi pé mistake tó ń ṣe yìí à ń correct o dẹ̀ tí ń repeat ara ẹ̀ nonsense ló ń ṣe orí ẹ̀ ò pé o. Yes bó ṣe wá sọ̀rọ̀ yẹn lójú tí ọkàn rẹ̀ kò fi bú mi mo kàn rò pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní díẹ̀ sọ yìí ó dẹ̀ make sense lóòótọ́ yẹ kí n tún múra mi kiri. Mo rẹ́ni tó sọ fún mi pé mo ṣe ń jó pé mo ń jó bí wèrè lórí stage pé nonsense ni mo ṣe. Ẹnìkan dẹ̀ ń takú ẹ̀ wípé tó bá stop ijó yẹn lọ́la àwọn èèyàn ní bí tiẹ̀ rò mọ́. Ijó yẹn là wà kọ́lẹ̀ láì. Ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn wá sọ yẹn mo wá wò pé mi stop ẹ. Ẹ má stop ẹ Ọlọ́run jẹ́ kẹ́ stop ẹ. Ijó yẹn. So ijó yẹn mo jogún ẹ̀ lára ìyá mi ni. Ọ̀nà fi pé màmí ní òkòtó Jésù. Òkòtó Jésù. Lórí màmí máa ń jó dáadáa. As Obi ẹjọ ẹ create nǹkan gidi ilẹ̀ fọmọ yìí o. It's very important seriously. Wow. So that's just it. So ìwọ tó àti rò pé wọ́n drag lórí TikTok. Kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn tó máa ń kọ bad comment lórí èèyàn? Àmọ̀ràn tí mo fẹ́ fún wọn kò sí ká tó fẹ́ sọ ju pé kó continue. Ó continue ni. But something people don't know is those bad comments ẹ̀yin ọmọ pẹ́ nìyẹn gan fi ń move sí ni. Exactly. Torí ọ̀rọ̀ lórí bad comment ẹyọ kan wà á kàn rí another comment lọ́ndà comment yẹn wà á rí bí 100 àwọn èèyàn wọn máa tẹ́lẹ̀ àwọn èèyàn wọn máa ṣẹ́rí tí glory yẹn bá sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń comment bad comment gan so mo máa ṣàkíyèsí lórí page mi báyìí pé tó bá sáré comment pé this guy don continue singing his nonsense again ẹlòmíì kan máa mọ̀ ẹ́ pé what's your problem you dey mad
yes. àti so wọ́n ti wá ń takú ara wọn mo ṣe wá ń ṣẹ̀ṣẹ̀ máa ń rẹ́rìn gan ẹ̀rín yẹn ṣe wá ń pọ̀ sí pé máa ń willingly lọ sí orí page mi kan wo comment section àwọn òwò kan bẹ̀rẹ̀ sí rẹ́rìn tínú mi ò bá ti dùn bẹ́ẹ̀ máa lọ sórí TikTok yẹn or Instagram máa wo comment section bẹ́ẹ̀ máa dé máa rẹ́rìn máa screw yìí ilé ilé ìfún sọ ẹ̀. wow so àwọn tó ń ṣe bad comment kan continue. kan continue so àwọn tó dẹ̀ tó ń ṣe bad comment yẹn tó ní talent fara ẹ balẹ̀ build ara ẹ calm down mo rí olórin kan tó sọ mi ò ní dárúkọ mo rí olórin kan tó comment lórí post mi gbà yẹn tó ń drag mi gbà yẹn mo mọ̀ pé báyà máa rò pé so ẹni yìí lè. so irúkọ báyìí lè nílé tó comment gbà yẹn pé he is doing nonsense ẹni ṣe kìíní olórin ni o. olórin ẹgbẹ́ yín. yes gbogbo comment section yẹn kì í ṣọ́ọ̀kì mi but mi ò kì í expect kí olórin wà ní comment section lórí kó máa bà olórin jẹ́. that's bad. torí at least wàá máa ronú pé ibi tí ìwọ náà ń lọ o ò tí ì mọ̀. so tèmi pé tó bá wà ní comment section tó ń comment bad comment tó bá jẹ́ olórin ni ẹ́ o ti ń ṣàwọn kankan tí ò yẹ kó o ṣe. torí wọ́n gan tí ìmọ̀ bí tó ń lọ ò tí mọ̀ bí tó máa bára ẹ̀. yes tó máa wo ẹni nígbà tí mo dẹ̀ lọ sórí èmi tó bá message tó bá comment nonsense máa click lórí page máa lọ wò so ìdí tó mo tẹ̀ tún fi rẹ́rìn jù ni pé àwọn tó ń make bad comment yẹn tó bá lọ sórí page ẹlòmíì ó lè má ní ju 12 followers. mi mọ̀ bóyá ghost ni wọ́n. so even Nikki the Barbie ó message mi pé yes pé alpha how you doing mo ní I'm fine mo ní I really love you gan o mo ní ẹ ṣe bẹ́ẹ̀ ọlẹ́yìn lẹ wọ comment section kiri so it was like I love you for real ó wọ life mi kangan táyọ̀ sọ pé kí ló ń ṣe pé kíní kan pé ṣé you be friend ni so mo kàn rẹ́rìn mo love comment section gan so ìwọ tó bá ti jẹ́ olórin tó wá ń comment bad sí under olórin gbà pé nonsense ló ń ṣe tó ló máa kàn lọ́jọ́ kan àyàfi tó bá gbèrò àti ga. exactly so tó bá dẹ̀ ti ń ba ẹni tó ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn jẹ́ ọjọ́ tó bá ti dẹ́kun àti bàyàn jẹ́ máa bẹ̀rẹ̀ sí bá ìwọ náà jẹ́ o so tó bá ti ń gbèrò ibi sí ẹnìkan gbà pé ìwọ náà ọjọ́ kan ó ń bọ̀ wá kàn mọ̀kànmọ̀kàn lóye máa ń kànyàn. ó ń bọ̀ wá kàn wọ́n náà. exactly. This deep. So before we round up the show, kí ni káwa fancy ká máa expect? Bye. Another banger ni. A tún fẹ́ jẹ another one apart from Anokun. Kọ́ máa retí another banger ni. Another banger. Wọ́n ti ṣe Kulubele Anokun báyìí. Wọ́n ti wà lórí ìṣàyẹ̀ upload. Ẹ máa retí another one but kì í ṣe mistake o pé ẹ máa retí another one very soon. Ẹ jọ̀ọ́ mo ní láti mọ ìtumọ̀ Kulubele yẹn ká lè sọ fún àǹtí tó tìǹtì irun yẹn because wọ́n sọ nínú àlùjọ yẹn pé bí o mọ̀ túmọ̀ ẹ̀. Ẹ máa padà mọ̀ túmọ̀ ẹ̀ lọ́jọ́ kan. Tó bá ti dáàrin yẹn wọ́n like bí o mọ̀ túmọ̀ ẹ̀. Wow. We should be expecting another banger. So, what are the supports you are wishing from your fans? The support I want from you guys is assist me by liking, sharing, comments, and túbọ̀ ròyìn mi fáwọn èèyàn yẹn. Continue bẹ́ẹ̀. Okay. Inú mi dùn mo appreciate yín gan. Like láìsí àwọn fans kò sí èmi. Yes kò sí èmi. So many láìsí àwọn fans láìsí àwọn tó ń share láìsí àwọn tó ń comment. Because ìgbà tí mo dé Oxymoron show Kenny Black mi ò mọ̀ pé mo ní irú fans burúkú tó yẹn. mo rí tẹ́lẹ̀ shake àwọn kan ní audience báyìí. àti shake yẹn tiẹ̀ ṣì dáa. àwọn tí ò wọnú ọ̀lùgàn wọ́n wà ń tà wọ́n máa mú mi. wọ́n máa mú yín sọ́wọ́. Wow, that's amazing. So nǹkan yára rò pé nǹkan tí mò ń rí ó kọjá òye mi ó kọjá ọpọlọ mi. Wow. Yes. Wow. Because I'm still small. Wow. ọmọ 2003 ni. For real? Yes. ọmọ 2003 ni. So mi ń sọ nǹkan pamọ́ pé kinní kan torí gbogbo nǹkan ní ara mi fún ògo Ọlọ́run. Do you have an album? Yes. Kó tó di pé mo tiẹ̀ lórúkọ àtọ̀ ni mo ti release album mi ní 2024 ló mo ti ní plan yẹn láti 2018. Okay. tí máa kọ̀wé lójú àwọn padà pa dá sọnù. ẹ ti lọ tún mi kọ. àtútù mi kọ. so àti kékeré mo ti like àti máa compose. Wow. torí
anything about vocal o lè dédé pè mí lójijì kó ní kí n gba mic kó ní kí n wá vocal kó ní kí n má no tí bá ti ṣe tí màá ti rí kọ̀kọ̀ ọmọ àlè ni. Wow. No mi lọ school of music o but music yé mi dáadáa. Gan ó wà obvious. Music yé mi gan so mi so mi kò sí kan tí mo fẹ́ sọ ju pé kí n ṣáà máa dúpẹ́. Gbà tí mo release album yẹn gbà yẹn mo ṣe concert yẹn gbà yẹn wọ́n mi assist mi wọ́n mi nìkan náà mo ní wọ́n assist mi. Mommy, thank you for supporting. So àwọn nìkan mo ní so mo release ọba olórin gbà yẹn àwọn kan tiẹ̀ sọ lórí social media pé mi ò lórin kan pàtó kan. Okay. Mo wá ní tí n bá ní kí n máa kọ album mi mo release orin kan gbà kan tó trend lóńdó gan mo kọ orí orí mi sì mi ó máa padà lẹ́yìn mi má jẹ́ ń ṣerú ẹgbẹ́ má jẹ́ ń tọrọ jẹ má jẹ́ ń tọrọ mú má jẹ́ dá kó bàtà fẹ́ gbẹ́ mi borí bá pẹ́ nílẹ̀ á dire òwe àti ijọ́ borí pẹ́ nílẹ̀ á dorí burúkú ṣàánú ayé mi ò kọjọ́ tó lọ ó wà lórí audio mark abọ́ mi orí so àmọ́ orin tó yẹ pé mo ní like be 8 online tí mo release orí audio mark mi tó lórí audio mark mi ó rí pé àtọ̀ pé Ọlọ́run bẹ̀ sì ń ṣe yàrá. Wow. So if fans want to listen to your songs are on social media, digital platform now. So very soon. Okay. Àwọn Spotify, Apple, kini wọn gbogbo ẹ̀ ó máa wọlé but right now audio mark. Okay, right now they can listen to it on audio mark. Okay. That's. I don't need to ask you. Can you share us your social media handle? No need. Just type Kulubele on your social media and everywhere, YouTube, TikTok, blast. We'll appreciate your comments, sir. So we should be expecting another magic, another boom. Exactly. Wow. Sorry, this the owner of that song, won't he come? Won't he? Emi gan because mo ẹnìkan pè mí ní last week pé kí n ṣe video. Okay. Pé kí n apologize. Okay. Sí wọn pé kán jọ wọn bínú pé bóyá pé bí n pa orin yẹn pé bóyá mo máa jẹ so mo ti fẹ́ ṣe ẹnìkan tó wá pè mí pé tẹni yẹn ní ó possible pé kí n àtẹni àbáṣe àbí bá ẹ̀yin sọ pé pastor ẹ̀ sọ pé wọ́n lọ sue mi fún nǹkan tí mo ṣe yẹn so mo dẹ̀ fi lọ lọ́ọ̀yà mi tó fi hàn ẹ̀yìn kan Wexford mo tún fi lọ ẹnìkan wọ́n á sọ fún mi pé mi ò borin ẹ̀ jẹ́ pé mi ò kì í ṣe kan tó wà pé mistake ni mo ṣe. Bẹ́ẹ̀ni mistake pé so ìgbà táwọn yẹn lẹ̀ ti sọ pé nǹkan tó fẹ́ gbọ́ pé kíníkan pé so kì í ṣe pé lóòótọ́ orin yẹn ti trend tẹ́lẹ̀ pé èmi mo tún jẹ́ kí orin yẹn. Yes, because I personally I don't even know the lyrics. I don't know the songs, really know the songs before for real. But orin yẹn ló tún jẹ́ kí a lot of people to. So a rí àwọn mi gan tó sọ pé ẹni tó ní a lot of host ni èmi kọ́ o. Wow. Èmi kọ́ o. Yes. So a rí àwọn kan tó pé wọ́n tẹ̀ a rí ibì kan tó ti máa dé ọ̀hún pé mi Kulubele. Shaki of glory lele. Shaki of glory. Yes. So. Aisha Lapata. So bó ṣe àgbàgbé bó ṣe wọ lọ́hùn ló ṣe ìṣọ̀lá ẹ̀. So glory be to God. Ọlọ́run ló lọ pẹ́. Appreciate your fans and. I really appreciate you so much for the support every time. Tí o bá sẹ́yìn kò sí àwa. So mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú àtìlẹ́yìn wa ẹ lè túbọ̀ máa tì wá lẹ́yìn àwa ò kóyàn fans kéré o no àwa ò kóyàn fans kéré nígbà tí mo ń bọ̀ bí Mumadu Bishop àti ìyá so mi kóyàn fans kéré and I do not stop because I love people torí mo ti fi ra mi sí time tí mo wà ń gbà yẹn tí ò sorúkọ tí ò sí nǹkan kan táwa náà ń gbàdúrà pé ká bá àwọn kan lókè ká tiẹ̀ bá wọn ya fọ́tò kékeré. Fi gbéraga sí i. Àti mo fi gbéraga sí i mo ti fẹ́ rí. Wow. So ẹ ṣé gan tí a pè yín tẹ́ wá. Thank you so much, we appreciate you all the way from Lagos. Ẹ ṣé. Oshumaire, thank you so much and the Lord will continue to bless you and give you more fame in Jesus name. Bẹ́ẹ̀ ṣe ń lọ sókè ẹni wá sílẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan tí a pè yín tẹ́ wá. So till we meet again, it's still your humble host Stephen Adekunle. Still blessed.